Aláròyé máa wí o. Eré àti àwàdà lásán làwọn ará ìlú kan nípínlẹ̀ Ondo pe ọ̀rọ̀ pásítọ̀ Ọlábànjọ Felix Gold, ìyẹn olùdásílẹ̀ ṣọ́ọ̀ṣì Image of God Evangelical and Prophetic Ministries tó ní òun kò sin Jésù mọ́, ìṣẹ̀ṣe ló kù tí òun fẹ́ máa ṣe, ń pe ìròyìn ọ̀hún. Wọ́n ní wọ́n parọ́ mọ́ ọn ni, wọ́n ní kò jẹ́ sọ wípé òun ti sá kúrò lẹ́yìn Jésù lọ bá àwọn ẹlẹ́sìn àbáláyé, ṣùgbọ́n nígbà tí òun fúnra rẹ̀ sọ wípé òun kì í ṣe ọmọ-lẹ́yìn Jésù mọ́, pé Ifá wá mi rí, àwòrán Olódùmarè babaláwo Ifá lòun, làwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ tó gbà á gbọ́ pé òótọ́ lọ̀rọ̀ ọ̀hún. Aláròyé gbọ́ wípé ọ̀kan pàtàkì lára àwọn pásítọ̀ tí ìjọ wọn ń ṣe dáadáa láàrin ìlú náà ni Ifáwámirí àwòrán Olódùmarè yìí, tó sì ní ọmọ ìjọ tó pọ̀ dáadáa láàrin ìlú náà, ṣùgbọ́n lọ́sàn-án kan òru kan ló bọ́ síta tó lóun kò ṣe ti Jésù mọ́, pé ẹ̀sìn àjòjì tí kò lè gbanilà ni àwọn ẹ̀sìn méjèèjì táwọn òyìnbó mú wá fún wa ní Nàìjíríà yìí. Ó ní ẹ̀sìn kan gbòógì tí èèyàn lè fi rí ojú rere Ọlọ́run ọba ní ẹ̀sìn àbáláyé tóun ṣẹ̀ṣẹ̀ tẹ́wọ́ gbà yìí. Ọlábànjọ wá dúpẹ́ gidi lọ́wọ́ olúwo rẹ̀, bàbá àìfùwàpè Olúṣẹ́gun Látúnjí, ìyẹn àràbà ìlú Ìsàrà Rẹ́mọ, ẹni tó fọ̀nà òtítọ́ ọ̀hún. Onítọ̀hún ló jẹ́ kí òun mọ ìyàtọ̀ gidi tó wà láàrin ìyè àti ìparun. Yàtọ̀ sí àràbà tí Ọlábànjọ dúpẹ́ gidi lọ́wọ́ rẹ̀ yìí, ó tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn awo àwòrò-ṣàṣà tí wọ́n dúró tì í gbàgbàgbà lásìkò tí wọ́n ń ṣètò fún un. Ó ní gbogbo wọn pátá ni Ọlọ́run lò fóun láti já sọ́nà ìgbàlà tóun kò sì ní gbàgbé wọn láé nítorí ìmùlẹ̀ tó wà láàrin àwọn. Nínú ọ̀rọ̀ tó bá àwọn èèyàn sọ lórí ìrìn àjò rẹ̀ sídìí ìṣẹ̀ṣe ló ti ní, èmi pásítọ̀ Ọlábànjọ Felix Gold kì í ṣe pásítọ̀ mọ́ o, mo ti kúrò nínú igbó, mo ti bọ́ sójú ọ̀nà gbangba. Ifáwámirí àwòrán Olódùmarè babaláwo Ifá lórúkọ tuntun tí mò ń jẹ́ báyìí. Àwọn ẹ̀sìn àjòjì tá à ń ṣe kì í ṣe èyí tó lè la ẹni, ẹ̀sìn àbáláyé nìkan lẹ̀sìn gidi. Mo ti lọ darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ oníṣẹ̀ṣe báyìí, kéèyàn kan má pè mí ní pásítọ̀ kankan mọ́. Ifáwámirí àwòrán Olódùmarè babaláwo Ifá lórúkọ mi. Pẹ̀lú bí Ọlábànjọ ṣe kéde pé òun ti kúrò nínú ẹ̀sìn ìgbàgbọ́, pé òun ti lọ darapọ̀ mọ́ ẹ̀sìn àbáláyé, ohun táwọn èèyàn ń sọ ni wípé kì í ṣe ohun tó dáa rárá, pàápàá jùlọ nígbà tó jẹ́ wípé olùdásílẹ̀ ṣọ́ọ̀ṣì ńlá kan láàrin ìlú náà ni. Wọ́n ní bó bá jẹ́ wípé ọmọ ìjọ lásán ló ṣe bẹ́ẹ̀, kò sóhun tó burú, ṣùgbọ́n olùdásílẹ̀ ṣọ́ọ̀ṣì ló lọ darapọ̀ mọ́ ẹ̀sìn àbáláyé. Àmọ́ ṣá o, àwọn ará ìlú kan náà ní kò sóhun tó burú níbẹ̀, pé ó gba ẹ̀sìn ìbílẹ̀. Wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ wípé ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe ọ̀hún ló kúkú ti ń lo gbogbo agbára tẹ́lẹ̀ kó tó di wípé ó lọ darapọ̀ mọ́ wọn báyìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.